ọmọ Nàìjíríà lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àtàgbà ẹ ṣé ẹ kú àdúró tì mí gbogbo ẹ̀yin abiyamọ ayé ẹ̀yin òṣìkà tí ò jẹ́ kẹ́rù ò gbọ́ ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ kú àgbálẹ̀ mi ẹ ṣé mo dúpẹ́ gbogbo nǹkan tó ń jà rànràn ní ìgboro pàápàá jùlọ tó ń lọ lọ́wọ́lọ́wọ́ lórí èmi àtọ̀rọ̀ Wasiu Ayinde òun ni mo torí ẹ̀ wá láti last week ni wọ́n ti attack mi káàkiri kí gbogbo ọmọ Nàìjíríà kó gbà mí kalẹ̀ mi ò lè sùn mi ò lè wo mọ́ àwọn ọ̀nà nọ́mbà òun ni mo rí tí wọ́n fi ń pè mí wọ́n ti attack mi lẹ́ẹ̀mejì wọ́n ti bà fóònù mi jẹ́ mo wá ń fàsìkò yí bẹ̀ gbogbo ọmọ Nàìjíríà kẹ́ ẹ gbà mí lọ́wọ́ Wasiu Ayinde o ẹ̀mí mi ò sẹ́fù o ìkókó ò gbọ́dọ̀ sọmọ mi ìkókó ò gbọ́dọ̀ ṣe ìyàwó mi o kẹ́ ẹ gbà mí gbogbo ìlú ọ̀rọ̀ tí mo dẹ̀ sọ tó bá jẹ́ pé mo bá parọ́ mọ́ inú oṣù tá a wà yìí ọlọ́ọ̀nù àwẹ̀ tá a wà yìí òun ni mo fi ṣe ẹ̀rí pé tí mo bá parọ́ mọ́ ó kù mi ò kọ́ lọ́wọ́ bá o àyàgádú tó sùn èmi pẹ̀lú ẹ̀pọ̀ kó dáa tó bá pé mo bá parọ́ mọ́ ni gbogbo nǹkan tí mò ń sọ mo mọ ohun tí mò ń sọ o mi ò parọ́ mọ́ ohun tó lóhun náà ṣe kí ni ó lẹ́lẹ́dàá ẹ̀ níwọ̀n ò jẹ́ sinmi mọ́ kọ́ọ̀lù oríṣiríṣi ni mò ń gbà wọ́n ti àtáàkì mi lẹ́ẹ̀mejì o ẹ má jọ kọ́lọ́ gbogbo ọmọ Nàìjíríà mo fi títóbi Ọlọ́run bá bẹ̀ yín ẹ má jọ ọ̀rọ̀ mi ó dàbí ọ̀rọ̀ Mohbad o bí mo bá dákẹ́ tí mi ò sọ̀rọ̀ ẹni mi ò sọ̀rọ̀ mo tún sọ̀rọ̀ tán o wọ́n ní kí n fò kí n nìṣó ẹ gbà mí kalẹ̀ gbogbo ọ̀rọ̀ tó jẹ́ tí mo sọ tó ní kò rí bẹ́ẹ̀ tí ẹ̀yin kan tẹ̀ lọ ẹ mọrú ẹni tí Wasiu Ayinde yìí jẹ́ ẹ mọrú ẹ̀dá tó jẹ́ ṣùgbọ́n Nàìjíríà ẹ máa rí òdodo ọ̀rọ̀ ẹ ní sọ ó kù yín ó kọ lọ́wọ́ bá gbogbo ẹ̀yin tẹ̀ tẹ̀lé lẹ́yìn gbogbo nǹkan tó fojú mi rí láti yí ọdún tí mo ti dẹ́yìn ẹ̀ gbogbo ẹ̀ lójú ní ọmọ àrọ́mọdọ́mọ yín ló máa rí àdàbí tí mo bá ṣe kíni tí mo bá parọ́ mọ́ lókù ṣé ẹ torí pé mi ò lówó lọ́wọ́ ẹ torí pé mi ò léèyàn ṣé kí n panu mọ́ ni èèyàn ṣe ohun tí ò dá fún mi láti ìgbà tí mo ti kúrò ní 2022 wàhálà tó ṣẹlẹ̀ jẹ́jẹ́ mi ni mò ń lọ láti ìgbà yẹn lẹ́yìn ìgbà yẹn láti 2022 wọ́n ti lọ gbé Ayọ̀ Jamiu jáde ní London so 2 hours ló ṣe fún mi láì gbé láì fà láì báyàwó Wasiu Ayinde sùn láì jí lówó gbé bàbá dẹ̀ lọ sóde mu tó bá wù ló ń kó lé wa lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ tẹ́ ló ń fún wa lọ́wọ́ oṣù ó ṣe bó ń ṣe àwo inú oṣù Ramadan láwa yìí ẹ bá bẹ̀rù Ọlọ́run ọba kí ìdájọ́ Ọlọ́run ọba kó má sọ̀kalẹ̀ lẹ́yìn lórí ẹ bá bẹ̀rù Ọlọ́run ọba ẹ torí mísìkì tẹ́ ń gbọ́ torí pé mísìkì yẹn ti ṣe kí ni ó ti rúbọ yín lójú oògùn ẹ ti mú yín ẹrọ́dọ̀dọ̀ ọ̀rọ̀ ńlẹ̀ ẹ̀ sọ tí mo bá parọ́ mọ́ kẹ́lẹ́dẹ́ kó fìyà jẹ mí. Bàbá o. Àyàgánú tó da èmi pẹ̀lú ẹ̀pọ̀ rẹ̀ o igi ajé amúnidébi tánìkò òdérí amúnijẹun ẹni tó láhùn òun rèé òun ló pa èmi pẹ̀lú ẹ̀pọ̀ tí mo bá parọ́ mọ́ kí Àyàgánú yìí kó ṣèdájọ́ láàrin èmi pẹ̀lú ẹ̀ eléyìí tó ń ṣe yẹn ń sọ̀rọ̀ damage control ló ń wá káàkiri òun gbọ́ ti mọ̀ pé nǹkan tó ń ṣe ò dáa ó wá fẹ́ máa pàṣẹ lẹ́gbẹ̀ẹ́ ó lè jẹ́ tó bá mọ̀ pé gbogbo ọ̀rọ̀ tí mo sọ mo parọ́ mọ́ ẹni èyí tó ń ṣe yẹn kò ní mínì bọ́ síta jẹ́ kó pè mí pẹ̀lú ẹ papọ̀ ọ̀rọ̀ tí mo sọ lẹ́yìn ẹ tí n bá sọ lójú ẹ kó ẹgbẹ́ ọmọ àlè tó tó mi láyé yóò sí kí ló dé kẹ́ẹ̀dé pa ẹ̀mí mi káàkiri gbogbo ọmọ Nàìjíríà gbà mí ẹ má jẹ́ kú o tí nǹkan kan bá ṣe mí Wasiu Ayinde ní kẹ́ lọ mú o tí nǹkan kan bá ṣọmọ mi Wasiu Ayinde ní kẹ́ lọ mú gbogbo ìtẹ̀lẹ̀ ń dá mi lẹ́jọ́ ìtàlẹ̀ ń wò ẹ̀ nínú ilé ibẹ̀ ni mo wà o ẹ̀yin tẹ́ sọ̀rọ̀ pé mo lọ kí ló dé tí mo tún padà wá mo lọ 32 years ibi tí wọ́n kọrúkọ oníkálukú sí iṣẹ́ tí wọ́n gbélé lórí bí wọn ò bá gbọ́ ọwọ́ kúrò ń bẹ̀ bẹ́ẹ̀ yọ ní ológun ọdún padà bọ̀ ni tí mo bá parọ́ mọ́ ó kù mí ó kọ lọ́wọ́ bá gbogbo ẹ̀yin adájọ́ ayé tẹ́ torí pé mi ò lówó mi ò lé èèyàn ẹ wá fẹ́ silent mi ẹni gbẹnu dákẹ́ èmi ò ní dákẹ́ tí mo bá kú Wasiu Ayinde ló pa mí o bí nǹkan kan bá ṣọmọ mi Wasiu Ayinde ló pa mí o gbogbo àgbáyé ẹgbà mi kalẹ̀ rà mí o ẹ má jẹ́ kú o blood sucker ní ọmọkùnrin ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀dẹ̀
mọ́rú èèyàn tó jẹ́ ṣùgbọ́n ẹ ní òdodo ọ̀rọ̀ lẹ̀ ẹ ní sọ gbogbo ẹ̀yin tẹ́ ní òdodo ọ̀rọ̀ lẹ̀ tẹ́ sọ ó kù yóò kọ́ lọ́wọ́ bá ìdájọ́ Ọlọ́run ló máa rọ̀jò lé lórí àti àwọn ọmọ yín àdàbí tó bá gbogbo ọ̀rọ̀ tí mo sọ tó bá gbé mo parọ́ mọ́ lókù ó kù mí ó kọ́ lọ́wọ́ bá kí ni mo ṣe jẹ́jẹ́ mi ni mò ń lọ ẹ tún wọnú ilé mi wá ẹ wá rìkọ́ọ̀dù lé mi ilẹ̀ tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ mi mọ́tò onímọ́tò tí wọ́n gbé kalẹ̀ tí wọ́n wá tún ṣe lọ́dọ̀ àwọn mẹkáníìkì ẹ lọ ya fọ́tò onímọ́tò ẹ lẹ̀ mọ́lé mi ẹni mọ́tò tó rà fún mi lélẹ́yìí ilé tó kọ́ fún mi lélẹ́yìí èmi ò kọ́lé kọ́ lẹ́yìn Wasiu Ayinde o.